akọ tí ń ṣe bí abo eyín Idris Okuneye tá a mọ̀ sí Bobrisky lánàá òde yìí ní ìgbà tó fẹ́ gba orílẹ̀-èdè làádúláwọ̀ kan tó fẹ́ gba ibẹ̀ náà pápábora ńlọ́wọ́ màtìtò gẹ́gẹ́ bí àjọ NIS bọ́n ṣe wá sọ di mímọ̀ wọ́n ní ìdí pàtàkì tí àwọn ṣe fi ọwọ́ òfin mú Bobrisky ni wípé ọ̀rọ̀ rẹ̀ ń bẹ nílé ẹjọ́ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ rẹ̀ tún bẹ níwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí látàrí àwọn àkálẹ̀ ohun rẹ̀ kan eléyìí tí Martins Otte tá a mọ̀ sí Very Dark Man tó fi síta èyí tó dẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ òun kó búrẹ́kẹ̀ tó tú ọ̀pọ̀lọpọ̀ pẹ́rẹpẹ́rẹ àṣírí Bobrisky ọ̀nà tó gbà láti ṣe ẹ̀wọ̀n oṣù 6 èyí tí wọ́n fún àjọ NIS wá ní ìdí rèé tí àwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ọdẹ Bobrisky láti ìgbà tí ọ̀rọ̀ ọ̀hún tó ti wà níwájú àwọn ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin o àti nílé ẹjọ́ o